màmá obìnrin tí ọkùnrin bá fẹ́ fẹ́ níyàwó máa bá wá iṣẹ́ ṣé ọ̀tọ̀ kí ó fẹ́ ọkùnrin bẹ́ẹ̀ kó máa gbà pé ọ̀dà kábọ̀n wáṣẹ́ àbí kábọ̀n wáṣẹ́ àbí láti ẹ̀ ti dání lóko sọ́tọ̀ kéèyàn gbà àbí kéèyàn máa gbà. alhamdulilayi àkọ́kọ́ nígbà tí ìwọ ti rí sẹ́gbà ọwọ́ bàbá ìyàwó rẹ eléyìí ọkọ dínà pé kò fẹ́yàwó mi nítorí pé ojú ní rojú sànù bàbá tí wọ́n wáṣẹ́ fún ọ kò sí tàbí ṣùgbọ́n àwọn náà ṣàdédé wáṣẹ́ fún ọ wọ́n wáṣẹ́ fún ọ nítorí tọmọ wọn tó di ìyàwó rẹ ni torí o ti pẹ́ lẹ́nu pọ̀ ń wáṣẹ́ kó torí pọ̀ fọ́ọ̀mọ wọn ó sì lè jẹ́ pé wọ́n ti gbúrò rẹ pọ̀ ń wáṣẹ́ tẹ́lẹ̀ tí wọ́n kọ́ bí ara sí ọ̀rọ̀ àtibọ̀ wáṣẹ́ ṣùgbọ́n nísìnyí tó ti fi ọmọ wọn ọkọ ọmọ ẹni náà ni yóò wu ẹni tó fi ọmọ fún yàn kéèyàn jẹ́ ẹni tó níṣẹ́ lápá torí kọ́ má bàjẹ́ pé gbogbo ìgbà lọ́mọ máa sá padà sọ́dọ̀ òbí rẹ̀ pé kò sí ní táwọn jẹ so bàbá tó wá ràn ọ́ lọ́bẹ̀ táwọn náà bá jẹ́ pé nínú èrò tiwọn níṣẹ́ làwọn ràn ọ́ lọ́wọ́ tó fi ríṣẹ́ kó lè bàjẹ́ pé ìyàwó rẹ̀ tọ́jọ́ máa wọn nìkan só iná lónìí láyè rẹ̀ kò yẹ kó ràn ọ́ lọ́wọ́ nítorí pé ẹni tó bá jẹ́ pé èrò rẹ̀ nù nítorí dájú òun náà ni pé kò sí ọ lórí oore tó sí ọ̀hún ààbọ̀ oore ni nítorí pé ó yẹ káwọn náà dúpẹ́ fún Allah wípé ńgbà tí àwọn jẹ́ sábàbí tí ọmọkùnrin fi ríṣẹ́ ó sì ń ṣe ojúṣe lórí ọmọ àwọn bó ti ṣe tó àti bó ti ṣe yẹ nítorí pé ọmọ òkè wá bá wọn rí ńjọ́ kan wípé ọkùnrin yìí ń fìyà jẹun so ó túmọ̀ sí pé ó tún ṣẹ́kù látàrí dáadáa tẹ́yìn jẹ́ sábàbí rẹ̀ fún so tọ́ka wá fẹ́ ìyàwó mi ẹ̀yin ní dáadáa yín pọ̀ ẹ̀yin náà ní ìdùnnú yín tún yẹ kó lékún sí nítorí pé tẹ́yìn ọ̀bá ràn lọ́wọ́ bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé kò sí iná ni wọ́n padà mú lé ọmọ yín ránṣẹ́ sí yín ẹ̀yin ọ̀sẹ̀lẹ̀ kàkà bẹ́ẹ̀ ó tún fẹ́ fẹ́ ìyàwó lé ọmọ yín ni lópin ìgbà tí ó bá ti jẹ́ pé ń fìyà jọmọ yín kò sì gbèrò pọ́n fẹ́ fẹ́ ìyàwó mi kó lè bá a jẹ́ pé yóò fìyà jọmọ yín kí ni nǹkan tẹ́ fẹ́ máa wá wípé ó tó àsìkò báyìí tó yẹ kó o pọ́ fẹ́ yàwó lẹ́yìn tá a bọ̀ wáṣẹ́ tán tíyẹn bá sórí fún yàn èèyàn yẹ kéèyàn máa ṣèrègùn o ẹnìkan náà ni máa jẹ́ sábàbí dáadáa àwọn ẹlòmíì máa jẹ́ sábàbí aburú Allah wá lo ẹ̀yin sábàbí dáadáa ẹ má jẹ́ ọjà sí pé gbogbo ládàá tó yẹ kẹ́ ẹ gbà nídìí dáadáa tẹ́ ẹ sí náà lẹ́tún ti fẹnu bàjẹ́ o nítorí pé ẹ sórí tán ẹ lóṣòó tìǹù sẹ́yìn náà lẹ́ máa sọ fún bí ó sì máa náwó tí máa ń pa sẹ́yìn lẹ́ ń bá a ṣiṣẹ́ tẹ́ bá wà ní ẹ bá máa bá yàn wá sẹ́ni sẹ́yìn lẹ́ ń bá a ṣe ẹ bá ṣe kí ni wàhálà ẹ̀yin náà lẹ́ fẹ́ taná wọ́rọ̀ ẹ wá sọ̀rọ̀ sí yín àbọ̀rán ni bá a sọ̀rọ̀ sí yín ẹ wá pé wà lójú wọn máa sọ̀rọ̀ sí mi ẹ̀yin ò tí hùwà rẹ̀ ẹ̀yin náà ti hùwà rẹ̀ ẹnìkan ìbá ti mà wípé ẹ̀yin lẹ ṣe dáadáa yìí ju ẹlẹ́dàá yín lọ ẹlẹ́dàá yín jọ sàn yín lẹ́sàn ńlá so ẹ wá ti torí ṣé ẹ̀yin náà bọ́ ọmọ yín gbélé ọkọ ni ẹ̀ ń gbèjọ ọmọ yín nù ẹ̀ ń gbèjọ ọmọ yín nù lọ́mọ yín tó ṣe pé sùúrù lọ́kọ́ ń ṣe fún ẹ̀yin ọmọ pé sẹ́tẹ̀ bá wá gan ni òtí ó ti lé òun náà dànù tó ń torí délé yìí yọ àmọ́ wò pé iṣẹ́ tí bàbá rẹ̀ bá ń wá náà ní fi ń wẹnu sí ní padà síbi tó ti ń bọ̀ ẹ mọ̀ pé tí lẹ́tọ̀ ọba lọ kí ni wọ́n máa ń ṣe back to sender so ẹ má sọ ọmọ yín di back to sender tó ń torí délé yìí ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ọkọ ọmọ yín kì í ṣe nítorí tiwọn gangan nítorí àwọn ọmọ yín ni ọmọ yín ò sọ pé yà ń jẹ o so ntẹ̀yìn ọkàn sí ni pé ẹnìkan bá yín pé ọkọ rẹ̀ wá bóun ní lágbádá mo gbọ́ pé wọ́n lọ fẹ́ fẹ́yàwó bẹ́ẹ̀ ni bàbá so ọ̀dà pọ̀ bá fẹ́yàwó máa ṣe dáadáa sọ́mà mi o má ti torí pọ̀ fẹ́yàwó kọ́ pátì o nítorí pé àbúrò náà sì wàá wùsí ọ ló fi fẹ́ àkùsí wàá wùsí mi so ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o Allah ò ní dàgbé sí ayé yín rú ọba tán so wá ní ẹ̀yin lẹ́ ń fún lóúnjẹ ni àbẹ́yìn lẹ́ ń bá a ṣiṣẹ́ ni à ń tẹ̀sí ọ̀dà àjàrí tó bá sì ṣerú ẹ̀sẹ̀ yín náà ẹ̀ sọ jù bẹ́ẹ̀ lọ ọjà bó ṣe jẹ́ so ẹ wá ní ṣé ó yẹ káwa náà fàyè lẹ̀ kó jẹ́ pé bàbá ìyàwó wa ní ọmọ bá wa wáṣẹ́ kò yẹ kó filẹ̀ tó bá pé wọn náà bá jọkùnrin gidi kò yẹ kó fi bàbá ìyàwó rẹ̀ sílẹ̀ bọ́ wáṣẹ́ tó àwọn ọmọ kò lè lẹ́nu ọ̀rọ̀ nítorí pé àwọn ọmọ bó ń ṣe ń rówó àwọn ọmọ bá sì rí rẹ̀ ṣe ń bo tó ń rí jẹ tó ń rí mu so ẹni tó sì máa àti dínà ṣe mọ̀ ẹ̀yìn máa ń ṣẹ̀yàn níjẹ́ tó bá ṣẹ̀ wọ́n lè pé wọ́n yọ ọ lẹ́nu ibi irú rẹ̀ kan náà nù nígbà tí wọ́n ní ìṣẹ̀ṣẹ̀ ńlá nípa ọ̀fẹ́ fẹ́ àwọn ọmọ àwọn báwọn ṣe ṣe wọ́n lè sọ fún ọ̀gá tó ní iṣẹ́ pé ẹ lé ọmọ àwọn ti yọ ọmọ abú àárí kó sì wà ó ń fi iṣẹ́ náà kò tí ì wù débi iṣẹ́ ni kọ́ mọ́ pọ̀ so nítorí délé yìí tó bá ti jẹ́ pé òṣòre tán ló sọ tì àbí òṣòre tán fún ni májà rí lò ìní bàbá ìyàwó ọba jẹ́ kọ́mọ wulẹ̀ bá wa ṣe so even bàbá wa tó bí wa tó bá yẹ kó ṣeéṣe ni kò yẹ ká fi àyè lẹ̀ kọjá pé àwọn kan ní òtún bá wa ṣe torí pé ìdùnnú bàbá ni pé èmi ti bí ọ mo sì tọ́ mo rán ọ lọ ilé ẹ̀kọ́ ti kẹ́kọ̀ọ́ tán ìdùnnú bàbá ni kí wọn náà kàn wá surprise wọn pé dáàdì mi mò ń ṣiṣẹ́ ń bí báyìí Allahu Akbar ìdùnnú ńlá ni fóbi rẹ̀ àmọ́ ọmọ tá à ń mú lórí tá à ń mú lọ́rùn dọ́gba náà là ń bá báyọ̀ sọ̀rọ̀ kó tó gba ibi iṣẹ́ irú àwọn ọmọ yẹn wọn àwọn ọmọ tí ò serious gan nìyẹn nítorí gbogbo ẹni tó rí iṣẹ́ láyé lónìí tó bá jẹ́ mẹ́wàá mélòó nu wọn lọ́jọ́ pé bàbá wọn lọ́ bá wọn wá sí ká tó wá pé bàbá ìyàwó eléyìí jẹ́ bó sí mú ẹ̀ bá tó dáa wá sọ̀nù. Jazakumullahu khairan Sheikh. Nípa bẹ́ẹ̀ ṣe ní ká máa ṣe sùúrù pẹ̀lú àwọn obìnrin. So
ó wá ní í ṣe pẹ̀lú ẹni tó jẹ́ pé ìyàwó rẹ̀ kì í mójútó àwọn ojúṣe èyí tí mùsùlùmí máa ń ṣe ní sọ̀rọ̀ àtàtà àwọn síyà àti ojú bẹ̀rẹ̀ ká máa ní àwọn obìnrin ní ọlọ́run gba sùúrù ṣé mùsùlùmí kan sọ náà. alhamdulilayi ọ̀ràn yẹn ni kọkùnrin ó ṣe sùúrù fóbìnrin nítorí pé tó o bá ti lè ṣe sùúrù fóbìnrin ó ti dáa jù pọ̀ gbọ́dọ̀ fẹ́yàwó nítorí pé tó o bá ti lè ṣe sùúrù àṣírí rẹ̀ ó tú yóò sì padà dé pé ilé tí ẹ mọ ìwọ náà lọ padà yọ àkèsì tó fi wo ilé ìdáná ṣùgbọ́n sùúrù téèyàn ó ṣe ó gbọ́dọ̀ ní àlàyé nínú lórí kí ni mò ń ṣe sùúrù ẹ̀rí kọkùnrin tó wá bá nàbì sallallahu alaihi wasallam tá a pè ní Laqit ibn Sabira ẹ̀sùn ìyàwó rẹ̀ tó wá dáfà nàbì sallallahu alaihi wasallam kẹ́nu rẹ̀ kọ̀ mọ́ wọ́n fẹ́ràn ká máa bú èbú so kò sọ pé kì í ṣẹ̀sìn kò sọ pọ́tẹ́ ẹ̀sìn ni so gbogbo orí eléyìí wọ́n ṣe sùúrù torí táwọn bá ń wo obìnrin tẹnu rẹ̀ mọ́ ó rìn jìnnà díẹ̀ o torí àwùjọ tá à ń gbé ń kópa nínú bíba ìṣesí àwọn èèyàn jẹ́ láwùjọ táwa wà ẹ rí i pé tọ́rọ̀ bá ṣẹlẹ̀ àwọn èèyàn ṣe sùúrù fúnra wọn wọ́n ti mú ebú wọ́n ti máa ṣépè so ọmọ tí o sì fẹ́ fẹ́ àwùjọ yìí lòun náà gbé dàgbà so ohun èsì ẹni tó jábọ́ látòrí igi òun náà dàgbà ni lórí báwọn èèyàn ṣe ń ṣe ẹ rí i pé tọ́mọ bá lọ léèwé tó bá dé yìí máa sábà tún jẹ́ nǹkan ìyàlẹ́nu fáwọn òbí lójoojúmọ́ nípa èdè tọ́mọ bá ń pè bọ́lọ́ tó ti kọ́ yìí bọ́lọ́ tó ti kọ́ yìí èmi ò lè fara méyìí o tó bá jẹ́ pé àwọn òbí tó lákèsì yóò sì máa bá lọ́nu tí ó fi dípọ̀ lọ́ọ́lé ọkọ so a máa ṣe sùúrù fún rẹ lẹ́yìn àwọn náà láà máa gbà kó lẹ́nu wọn àmọ́ ìyàwó rẹ kì í ṣe sọ́dá Ramadan dé ó lòun ṣe sùúyà ìyàwó rẹ gbogbo ní bá ti pè lẹ́sìn yóò máa bínú ní irú eléyìí ò rí ìyàwó fẹ́ o torí tẹ́lẹ̀ náà Ànábì sallallahu alaihi wasallam sọ pé wọ́n á máa fẹ́ obìnrin torí ẹwà rẹ̀ torí dúkìá rẹ̀ wọ́n á máa fẹ́ torí ilé ńlá tó ti jáde wọ́n á sì máa fẹ́ nítorí ẹ̀sìn rẹ̀ ẹlẹ́sìn ní kò fẹ́ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ó di òmùlẹ̀mọ́fò so ó ti wá di òmùlẹ̀mọ́fò nítorí pé ojú rẹ̀ ń dán níwọ̀ wò ẹ̀sìn ò sí ojú wo ní ń dán tí ò ní padà kẹrùkù so kò sẹ́sìn ó padà rí àlébù rẹ̀ náà torí ẹ̀ tíyẹn náà bá ti ṣàṣìṣe láti pilẹ̀ tí ò fẹ́ni tó lẹ́sìn so àti máa sọ wípé ìyàwó òun kò kẹ̀sìn kún kò sí tí ò rí lẹ́lẹ́sìn tẹ́lẹ̀ ló fi fẹ́ so eléyìí túmọ̀ sí pé ẹni tí wọ́n ní kó ṣe sùúrù fún ìwọ náà farabalẹ̀ fẹ́ pẹ́lẹ́sìn so ẹnìkan wá dáa kọ́ má kù síbi kan ọ̀rọ̀ ẹnu rẹ̀ ọ̀dà ọyọ̀bùn so gbogbo eléyìí a lè ṣe sùúrù fún kì í jáfáfá nípasẹ̀ ilé kì í ṣe pé ń pa ẹ̀sìn so bóyá oúnjẹ tó yẹ kẹ́ jẹ ní agogo 7 alẹ́ bí ọba ti tó náà 11 ẹ̀ ní jẹun ẹ̀ máa ṣe sùúrù fún yín bí ọba sì wọ̀ fún ọ náà ra ń jẹ wá so gbogbo eléyìí o lè ṣe sùúrù fún ọmọ kábọ̀kọ fọṣọ yóò máa wòran ní tó máa fọṣọ tó máa ṣe kò sí wàhálà ó máa ṣe sùúrù fún ọmọ àmọ́ bá ṣe kó ṣe kọ́ ọmọ wòran nù ó sì dá mi lójú fáwọn obìnrin nílé bàbá rẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ èsì pọ́ sọ pé ìyá rẹ̀ so eléyìí túbọ̀ sí pé ìwọ náà lára kí ló rí tó fi fẹ́ yàwó ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ń pariwo ń gbà mí ìkọ̀fẹ́ obìnrin lọ́nà tó dáa àti kó náà ra mú ọ̀rọ̀ amú ló lóyún ṣé wọ́n máa wọlú wa pé sọ lẹ́sìn àbí ọ̀lẹ́sìn ọ̀lẹ́sìn náà ló fi rí rámù so ó túmọ̀ sí pé gbogbo tó bá já sí wọ̀lọ̀ wà so ẹni jẹ́ ṣe sùúrù fún àwọn nǹkan tó ṣe pamara ó ṣe sùúrù fún ọmọ ilẹ̀ gba kí ló burú wọ gbálẹ̀ kò sí wàhálà ó rí i pé òun náà lára yóò padà máa ti lára pé ṣé tí wọ́n sì ń ṣe dà ọkọ mi ń gbálẹ̀ èmi ń wòran fún wọn bá kẹ́kọ̀ọ́ tí wọ́n mọ̀ mo bá fẹ́ yàwó kejì tẹ́kọ̀ fẹ́ lọ náwó mú ọwọ́ báyìí òun ti sáré gbà á kí ni jẹ́ bẹ́ẹ̀ ẹ dákun ọkọ mi ẹ tún máa dẹ̀wò mọ́ wọ́n wà á lé ẹ̀mọ́ gbálẹ̀ ẹ rí i pé etí ọ̀gbọ́n àsìkò àti gbọ́n tó wọ́n fẹ́ kó ṣe pé àsìkò ti lọ́ọ́ máa lọ́wọ́ àmọ́ yóò gbọ́ngbọ́n túláàsì sọ eléyìí jẹ́ bó ti jẹ́. jọ̀wọ́ ṣe àkíyèsí láti subscribe fi like sílẹ̀ àti tẹ àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatullahi.